ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ó dépend lórí time tẹ́ bá ń wo Àmọ̀tẹ́kùn Oòduà ó sórí TikTok ni ó sórí YouTube ni ó sórí Facebook ni ẹ make sure ẹ lọ follow mi lórí gbogbo platform tẹ́ ẹ bá ní lórí fóònù yín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa Ẹ̀ṣẹ́ Quadri torí oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde nípa ọ̀rọ̀ Ẹ̀ṣẹ́ Quadri mo gbọ́ tí lọ́ba níkà sọ pé kí wọ́n lọ tírèsì àkáǹtì Ẹ̀ṣẹ́ Quadri dáadáa wípé àwọn tí ń sponsor Kàbísára àbáwọn tí Kàbísára ń sọ̀rọ̀ tí wọ́n ti ń dèfẹ́ǹdì àwọn náà ni wọ́n ń ṣe kí ni o iná ni wọ́n ń dèfẹ́ àwọn náà ni wọ́n ń sponsor ẹni tá à ń wí yìí àmọ́ kí ló dé tó jẹ́ pé irọ́ ti ba ayé yín jẹ́ kí ló ṣe pé bẹ́ẹ̀ ṣe ń dàgbà lẹ́ tó ń parọ́ lẹ̀ balẹ̀ ayé jẹ́ ẹ̀ ń wọ̀ ọ̀run yànyànyàn bí ẹni tí ò ní kú mọ́ ẹ̀ ń wọlé ayé bígbà tẹ́ ẹ̀ ní lọ ó tún gbogbo wa ló ṣe náà bọ̀bọ́ yìí nígbà tó ń lu àwọn èèyàn nínú mọ́sálásí inú yín dùn nígbà tó ń tẹ́tí àwọn èèyàn tẹ́ ẹ ní kangun yín lọ́wọ́ inú yín dùn ẹ ti gbàgbé pé ọdẹ afìfìlà péré ọjọ́ kan ní máa níyì àwa ti sọ fún yín pé àwọn tẹ́ ń kó sòdí àwọn tẹ́ ń kó mára àwọn ọ̀bàyéjẹ́ èèyàn ìlọ́pọ̀ nù wọn tó jẹ́ pé ibù tí wọ́n bá rí pé lágbájá yìí ayákìlá ni lọ́wọ́ wọn bá gbà tó bá ti sọ fún ẹgbẹ́ wo ìfẹ́ràn mọ́mù wọ́n mú mọ́ra wọn àmọ́ kọ́fà rẹ̀ ẹ wá sọ pé ní court of law lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀sùn wa á jáde á sì mọ evidence bọ́ta àmọye èèyàn tí bọ̀bọ̀ yìí lọ lù náà àmọye ọ̀rọ̀ tẹ́yìn náà sọ lé lórí náà àmọ́ àwọn tí wọ́n tó ń fún ní kíní pé ọmọ wa ni tẹ́ẹ̀sì mọ̀ pé ní yìí kírímínà ni ẹ mọ̀ pé kírímínà ni àmẹ́yìn ilẹ̀ fẹ́ fi dàlúrú ẹ mọ̀ nǹkan tó ń ṣe náà ẹ mọ̀ nǹkan tó ń ṣe ẹ mọ̀ ṣe ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ wá bẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ wá dìsìn ẹ wá ń bọ́rí pọ́rọ́ ọ̀rọ̀ tí Kàbísára sọ wípé ó ní ṣe pẹ̀lú Lọ́baníkà tí Lọ́baníkà wá ń jáde pé òun ọmọ Quadri rí mọ́ ókè ọ̀rọ̀ tí Kàbísára sọ èmi náà tó padà sí fídíò tí Lọ́baníkà ṣe tó láwọn ará wọn kan tó ní káwọn àwọn sọ pé kí wọ́n máa sọ ìmáàmù káàkiri torí gbogbo ọ̀rọ̀ tó sọ ní station nígbà tó jáde tó kú mbẹ ó tún padà wá sọ pé bígbà tí wọ́n mú ọtún láti sọ ni lọ́dẹ́bílédè àwọn wo lọ ránṣẹ́ dé tòrútòrú tó ní wọ́n máa tẹ̀lé ìmáàmù káàkiri àwa sọ pé kó o pírẹsẹ́ǹtì wọn àwọn ìwó ni kì í sàṣà àwọn ọlọ́pàá òun ọlọ́pàá ò lè bẹ ọlọ́pàá nílùú sẹ́wọ̀n àwọn ìwó lọ rán orí ìdí èyí ilé ìdájọ́ ní máa ń pẹ́ ni àmọ́ wọ́n bí wọ́n bá pẹ́ lógún ọdún òótọ́ ọba àtàwọn mìíràn tẹ́ tó kó mọ́ra tẹ́ ẹ̀ mọ̀ pé sí ọwọ́ wọn ò mọ́ tẹ́ ẹ̀ mọ̀ pé kírímínà ni wọ́n bọ́ọ̀lù sì máa tú àṣírí wọn nù agbẹ́kẹ̀lé Ọlọ́run àmọ́ ẹ má pàlú Ògbómọ̀ṣọ́ jẹ́ fún wa ká ti gbọ́ pẹ́ni tẹ́ ń lò tẹ́yìn ń lò kó tó di gbélé ẹjọ́ wòyàn sọ̀sọ̀ tí wọ́n dájọ́ kú fún yàn ẹ lọ wo orú ọ̀fẹ́ǹsì wo ló ń tọ̀ ń ó ń dàn gbọ́dọ̀ jẹ́ kírímínà yàtọ̀run ilẹ̀ yìí wá gbé gẹ́gẹ́gẹ́ ilẹ̀ fi intimidate àwọn èèyàn ó ń lẹ̀ mú tí ń lọ lu àwọn èèyàn ṣé bí inú yín dùn gbà tó lù ṣe bẹ́ẹ̀ tó àtúrò èèyàn tó ṣe fídíò tó ní àwọn èèyàn wọn tí wọ́n mú gbà tó lùyàn tí wọ́n mú tó sọ pé àwọn èèyàn wọn tí wọ́n mú nǹkan kan fídíò yẹn ń bẹ náà pé àwọn èèyàn wọn tí wọ́n mú tí wọ́n ṣe kinní àwọn lọ station àwọn ó ṣe kinní kankan fídíò yẹn wà á èmi ò tí ì ṣe tẹ́ mọ̀ pé mi ọ̀kọ̀ọ̀kan mo máa ń mú kinní bọ̀ sẹ́yìn ti gbàgbé ni ẹ wá ní kẹsẹ̀ ẹ̀yin lẹ̀ ń gbéṣẹ́ fún ẹ̀yin lẹ̀ ń bẹ̀ṣẹ́ ẹ̀yin lẹ̀ ń bẹ̀ṣẹ́ ẹ̀yin náà lọ ilé ẹjọ́ ẹ lọ sọ tẹnu yín torí pé wọ́n try láti investigate ẹ̀tàn ni tí wọ́n bá ń fi investigate ẹ̀tàn báwo ní gbèsè Ògbómọ̀ṣọ́ fún tí wọ́n bá fẹ́ gbọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mú
ààrẹ ìjùbọ̀ àwọn ẹ share rẹ o ẹ share rẹ ẹ share rẹ ẹ follow mi lórí YouTube mi àti Facebook mi ẹ lọ sórí TikTok ẹ follow mi bẹ́ẹ̀ orúkọ mi ò yí padà Àmọ̀tẹ́kùn Òdò Agbolẹ̀ kílẹ̀ náà ni mò ń jẹ́ ẹ ṣé ó dìgbà kan náà ó dàbọ̀.